ẹ̀dá lè ṣe bí ọlọ́run ṣùgbọ́n ènìyàn ṣe bí èèyàn. Bàbá tí wàá ṣe bí èèyàn máa jẹ́ kó yà ẹ́ lẹ́nu. Ìwà èèyàn ṣá lórí ẹ̀ o. Ẹ sọ fún mi pé oríire ti rere dandan máa ṣe oríire. Oríire ti rere dandan máa ṣe oríire. Ìwọ tó bá wo Africa Magic nínú ilé wa ti mẹ́ni tó ń kọrin oríire ti rere. Oríire ló bá lé. Oríire ló bá gbàdo. Oríire kàṣàṣẹ tèmi dandan máa ṣe oríire. Ẹ wo oríire kàṣàṣẹ tèmi o. Kúnlé sábà ìkàdé kúnlé. Gbogbo apáta àkó ọdún. Gbogbo múnidá pátápátá. Ẹ wo ẹ mọ̀ pé màálà ò sí nílé. Lọ́dún tó kọjá lọ tó ṣe fún yín èmi ń bẹ nílùú London. Lọ́dún yìí èmi bẹ nílé màálà ń bẹ ní London. Dékúnlé mi mọ̀ bí Àdìsá o. Jẹ́ ìjà ẹ̀kọ́ Mr. Mohbad. Adékúnlé má jáwọ́ kò rárá. Ilé ayé ó sì níbi tó ayé mọ́. Eré tara ayé sábà ti yàtọ̀ gan. Ó ní kó má jẹ̀bi máa yé òun lè mi wí o. Àwọn ọmọ kóró náà wọn ò já mọ́ o. Èyí tó ní sẹ́ nínú wọn ò já mọ́ o. Wọ́n lówó láyé páyé ò dẹ́kun o. Ló ní kó má jẹ̀bi máa yé mi ò jẹ́. Ó yọrí jọ pẹ̀lú. Jọpẹlọ gbogbo tẹlọrin association gbogbo apáta aṣọdúnwádùn yìí àwòṣe púpọ̀ láṣọlọ́hún gbogbo apáta gbogbo alimọ̀ ìṣọ̀ gbogbo apáta àwòṣe púpọ̀ làkàrọ̀. Ó dàgbélé láyé retí ẹlẹ́ àníbó náà bí gbàlá sí. Aláǹgbé alékè o. Bèbè sọ̀rọ̀ jù lè pariwo. Mo ṣẹ̀ṣẹ̀ débè lúwèlúwèrè. Ó dẹ̀ sọ fún mi bọ́mọ́lógó lè ní ojú gbọ́dọ̀ tèmi. Ọlọ́run má bògo mi jẹ́, Ọlọ́run má bògo mi jẹ́. Táyọ̀ fi tán pamọ́ lógo lè mi. Ẹ sọ pé tí ayé pamọ́ lógo lẹ́yìn ojú gbọ́dọ̀ tí yín o. Ó Dàkúnlé ọba àgbàlagbà tó gbalẹ̀ gbogbo. Tó gba gbogbo ayé. Ó dá sọmọ látàyè báyé kò dẹ̀ bàjẹ́ rí. Ó ṣẹ̀dá náà ṣẹ̀dá mi láyé fẹ́ràn wọn. Ọpọlọ tàbí kọrin tí ẹ náà ni o. Ohun tí mo ń lò yìí tí ẹ náà ni o. Wọ́n lágbé mi ò lọ ẹnìkan ju wọ́n lọ́hùn ọba. Kí plákéjì mọ́ bí àdìsá ilé bọ̀jẹ́. Tàbí tán kí plákéjì mọ́ bí àdìsá ilé bọ̀jẹ́. Jùlọ oríṣiríṣi aṣọ lẹ̀ dáwọ̀ sọ̀rọ̀. Oríṣiríṣi àwọn aṣọ bọ̀bọ̀ lẹ̀. Iná ṣe fi ṣeré wà mí. Ṣé fẹ́ mọ̀ pàwọ̀ fẹ́lẹ́ fúnà? Àbíkọ́ lóhùn máa ṣọ̀wọ́. Ló máa ṣọ̀wọ́ ọmọ ẹ̀dá burú wà o. Ọ̀dà ara làmọ̀ sánimú wí tòbí jẹ́. Kò sí bọ́sẹ̀ léwu tó àmì o. Ẹ̀kújà ṣe báyìí, èèyàn tí ológo tẹ́lẹ̀ tó ń bó lóforìn. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà lè sọ ìbàjẹ́ èèyàn náà lè ṣe. Ọ̀rọ̀ wa ló sọ wọ́n di bẹ̀sì. Ọ̀rọ̀ wa náà ní ipa. Ẹni ìwọ̀n rẹ̀ dà má fi ṣèbínú. Bí kò kí ń dàgbà mọ́ pẹ̀lú jẹ́. Ìbàjẹ́ ni lẹ́yìn ẹni o.
kúnlé aláìléwà aláìléwà sẹ́ ṣùgbọ́n wọ́n náà wọ́n face to face wọ́n náà wọ́n face to face tó bá ṣe bẹ́ẹ̀ ó lọ fà iṣẹ́ ọlọ́run nínú ayé mi ẹ̀rí mi èmi ò gbẹ̀yìn o níbi tán ti dáṣọ èmi ò gbẹ̀yìn o níbi tán ti ṣẹgbẹ́ èmi ò gbẹ̀yìn o oṣù ọlọ́run ò bójú mi jẹun. olórí mi máa jẹun rẹjọ ẹ̀dá mi máa jẹun rọrùn ẹ sọ fún mi ẹ sọ fún mi pé orí mi máa jẹun rẹjọ ẹ̀dá mi máa jẹun rọrùn òkèlè mi gbọ́ tòun rà lábíà sọ̀jú ọ̀rọ̀ ọ̀dù tó kún fún wàhálà àti báyìí kéèké lọ. Èmi ni kí plákẹ́jì o máa bọ̀ kọ́ lẹ́yìn o ẹ̀fẹ̀tìlá gbogbo tẹ́lẹ̀ association amúnidára àwọn ọ̀rọ̀ ń sọ fún wa Àdìsá Adémi o Lagos State tailors and fashion designer amúnidára o gbogbo last father eléyìí ó ti ń dà kò ní bàjẹ́ ara mi o Àdìsá Adémi o Èkó ò ní bàjẹ́ o lábẹ́ olórí wa bàbá Johnson Sanwó-Olú àti spíkà wa ọba Sankare ọtẹ̀mí Dékúnlé. èmi ní kí plákẹ́jì o kúlẹ̀ sábà ń kọ́. eléyìí Stardust Day 2024 akíndìgbì sálàwà ní kẹjà Dékúnlé. ọgbọ́njà tó wà lọ knowledge is power àti sàmọ́mì Dékúnlé. èmi ní kí plákẹ́jì o kúlẹ̀ sábà ń kọ́. ó dá olórí mi jọ̀wọ́ bá mi ṣe tètè bá mi ṣe tèmi lákòókò. mo ti dúró dé bùkún olú ìbùkún ọlọ́run nìkan ní láàrin ọmọ ẹ̀dá ẹ̀ máa rẹ̀ ẹ̀dá fún olówó ti ṣe. pé bàdí ẹ lọ́lẹ̀ ẹni bá ló wà àgbà lówó olówó ti sọ̀lọ́wọ́ ẹja dúpẹ́ lọ́wọ́ tèmọ̀ Dékúnlé èèyàn bára sọ Mr. Money Dékúnlé yóò bá rí àpè lọ́rọ̀ bí wéré náà má rí o ẹja dúpẹ́ lọ́wọ́ tèlọ́ ẹ tún sọ pé Ọlọ́run tó ń ṣàánú èèyàn jọ o. Jọ̀dákun wá ṣàánú àwa ìwọ lọ́ba tó ṣàánú èèyàn. ó dáná ẹ sọ bẹ́ẹ̀ kò ní dá fáwọn tó ròyìn kì í.
wàláì yóò gbàyà yín sábà ẹ̀ka ẹ̀gbọ́n ojú wọn ṣàníyàn ìgbàkan láyé ìgbàkan làwọn awọ́wọ́ ṣàwíyà ọpẹ́ lọ́wọ́ télọ̀ ọpẹ́ lọ́wọ́ télọ̀ ìgbàkan kàtàkù wà làwọn wọ̀ àṣọ nígbà ní ọdún dé nígbà yẹn àṣọ nígbà ní ọdún dé òun ṣàlà owó lọ́wọ́ yìí àti ń dáṣọ sọ́rùn à ń gé àǹkárá sọ́rùn ó ṣe ọlọ́run ògbójú àjẹ́. sọ pé ó ṣe ọlọ́run ògbójú àjẹ́. ọ̀gẹ̀dẹ̀ fẹ̀rí wá sọ̀tà lẹ́nu ọlọ́run ẹ ṣeun ọ̀fẹ̀rí wá sọ̀tà àwárí lọ́dún yìí ọ̀fẹ̀rí wá sọ̀tà àtúnjọ máa padà lọ́dún tó ń bọ̀ ó ṣẹ̀rí wá sọ̀tà. ìgbà tí ẹnu ìgbà tí ò sí tọmọ àmọ́ tó ojú tọ́ba fún mi láṣọ tí ń bá gáṣọ lọ́jà tí ń bá má ṣọ lọ́jà bí n bá dọ́dọ̀ tè lọ ta ni ó ràn fún mi ọmọdé kúrẹ́. ọjà jẹ́ ń dárúkọ mi ọjà ń dárúkọ mi orúkọ mi rè èmi ní sábà ìka mú bú. ọlọ́run lèmi gbójúlé lọ́jọ́ kọ̀rọ̀ wá gúrégé láńlẹ́yìn lọ gbogbo ṣèjọ́ káàdì sásárẹ́ká yókùlọ́bọ̀ dúró tọ́lọ́hún lòdì jẹ́ wípé. Odakole anobiko 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 lèmi náà. Anobiko ni ìwọ náà. Ìwọ tó ránṣọ fẹ́yàn tó múyàn dára èèyàn tó ráṣọ tó múyàn dára àná dìkan ní ìwọ náà òjíṣẹ́ ọlọ́run mà ní ẹ o. àná dìkan làwa náà. Adébáyọ̀ Ṣákírù òun ló gbé adélẹ̀ Adékúnlé olólùfẹ́ Aláwọ̀ Máláìka ni o ó dẹ̀ promise Aláwọ̀ Máláìka wo ni bẹ́ẹ̀ bá sí nílé sábàìka ọmọ yín ló máa wá Adékúnlé mi mọ̀ mi àti wá Adébáyọ̀ kò máa ṣe ṣe nínú eré fújì Adékúnlé èmi ṣàlìyà ń dúlì láàyè ọlọ́run tí ò ṣe wá lóní iṣẹ́ tó jẹ́ pé bá ṣe kọrin bẹ́ẹ̀ náà náà ń jó lójú àwọn fans mi o lóníkúnlé lójú àwọn fans mi o kò sólóní tó lè fọ́ ọmọ ọmọ ìrókò bọ́tọ̀ ìbàbá mẹ́ta mẹ́ta Adékúnlé bébí bàtà láyọ̀ ọ̀nù dọ́kun bá ń kú lọ ní igbó mẹ́ta mẹ́ta ajá kò ní yóò ṣe fún wọn sábà ẹ̀ka ọlọ́pẹ́. mẹ́ta mẹ́ta lóní gbogbo ìgbà ni màmá dúpọ́ babaláwo pé ìjẹ́límù tó ṣe nírọ̀rùn àbí gbogbo orí wọ̀sọ̀rùn tó ń jẹ̀rọ̀rùn ló bá dé àbí tàlàfíà èyí tó gbé mi hàn ayé ọba ìdáyé orí náà jọ wá ṣe fẹ́ wọ́n ṣe fẹ́ mi. mi dúpẹ́ bọ́lá ìsàtì máa ń dákẹ́dákẹ́. Europe àwọn kọ́kúndúrà ẹni tó dúpẹ́ ṣe báwọn ló mọ àwọn àdìsá ọ̀pọ̀ ló lájú wọn sílẹ̀ tó fi rí
ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún ń dúpẹ́ ọ̀pọ̀ ló lọ́sàdí sẹ́mi mọ́ fi tàn fi wá o. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ń kọrin ọpẹ́ Adékúnlé kí ló wà lè wọ ìwọ tó lápá tó lẹ́sẹ̀ eré jíjẹ mímu nìkan. mo fẹ́ ra mọ́tò panisá ìyá ló já kó bala ń sílẹ̀ ẹni bọ́lá ń sílẹ̀ tó lóhùn ṣàtì tó lóhùn owó la fi ń dán ẹ̀ mẹ́ta ọ̀pọ̀kúndé ṣebí wà tẹ̀sí ló máa kó àkókò ìwà tẹ̀sí ló máa kó. Sweeter Taylor gbogbo agége ọmọ bá sá agége wà àníbà tẹ̀sí ló máa kú. Kúnlé Mr. Mobi mi Àdìsá Adékúnlé etí rìn káàsì ewé ikùn ní káàsì àgbà sẹ́rámọ̀ kéékèèké wọ́n ṣe bí àwọn àgbà wọ́n sì máa sọ̀rọ̀. Àwọn àgbà wọn sọ̀rọ̀ bí onímùlẹ̀. Bàgbà bá sùn ìdájí. Bójúmọ́ bá mọ́ sọ̀bà ẹ̀ka. Wọ́n á sọ ọ́ di mí ìwé. Ọmọdé ló ń jẹ ní ẹ̀gbọ́n yìí. Ayọ̀ òjòkó wọ́n mi wọ́n sọ́bà ẹ̀ka kan lọ. Ṣé ìyàgò lọ́pẹ́ níbí o? Ó dáná ẹja ṣe báyìí glódé. Kí ló wá dé bẹ́ẹ̀ yóò lè ṣe o kẹ́yìn mọ́ báyìí orí kíkà bújì yóò dá lára gan tẹ̀tọ̀ kó. Ó dá lára gan. Gbogbo Tailor Association ti fún bí fashion designer èèyàn máa dìbò àná ń ṣe ńlá. Ó bára jẹ́ pé bẹ́ẹ̀ ni ó ẹ̀yàn olólùfẹ́ àwọn music fagọ́lì lọ́jọ́ kí n máa bẹ̀tẹ̀ sí o. Ẹ mọ̀ pé tó bá tẹ́ ti kíbla àmúlẹ̀ ìṣọ́lá ń pọ̀ o. Tábà máa dúdú. Eléyìí tó jọ fún wa o. Tábà kí wá sàkó. Adé sọ pé àti àṣàkẹ́. Adúní. Àríkẹ́. Àyìnkẹ́. Sẹ́sí bébì. Tí ó bàjẹ́. Gbogbo Tailor. Fashion designer. Fashion sára. Máa wọṣọ sára. Ẹ̀gbọ́n ohun tán tún wí nísẹ̀yìn wọ́n ní máa wọ nétìfù lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ẹ̀ máa wọ nétìfù gbogbo ìgbà wọ́n máa wá ṣòkòtò mọ́ọ̀dì wọ́n máa wá aṣọ mọ́ra ẹ bá kúrú mọ́ tẹ́jú ẹ bá kúrú mọ́ ìṣẹ́sí lẹ́yìn kan ní èyí tí ó rí ọmọ ẹ̀dá ibi tí kò kọ̀ mọ́láyé báwọn yàwó ẹsẹ̀ yà ó tí bàdé ní àdìyẹ ó. Tí bàdé ní àdìyẹ mo ní Àdìsá Mr. Mobi mo kú mo gbé mo dárò. Mo gbé o. Amúnidára ṣálẹ̀ mi wàláì fashion designer aránṣọ polówó aránṣọ lọ́balọ́ba ẹjọ́ ọmọ kú mo gbé o. Alájà láti Ìbàdàn mo kú mo gbé mo dáràn èèyàn ló fọ́ ìtò yìí tó lára dé yìí. Alájà láti ńlá
láti Ìbàdàn. Mísí láti bá fashion designer ó ránṣọ polówó wọn lọ́bàlọ́bà. Ó dà kó lè ṣe dáadáa dáadáa nínú ayé bátibátì ṣe dáadáa dáadáa nínú ayé ó ṣe dáadáa o. Alájà tuntun ó ti rí bẹ́ẹ̀ láti Ìbàdàn ọmọge ó ṣe dáadáa nínú ayé. Ó dáná Dékúnlé Mr. Mummy bàbá àti tàbí tẹ́wọ́. Ẹlẹ́kẹ̀kẹ́ èèyàn tó sọ pé owó tẹrù èyí tó di níbẹ̀ ló mú. Ó gbá dìsá ńlá dìsá kẹ̀ ó gbọ́ màlá oní màlá kẹ̀ ṣé ta ni kò gbèdè rárá kò fẹ́ràn mi o. Alájà tuntun kò fẹ́ràn mi ó sọ pé orin mi dùn ó lánàá fetí ọ̀tẹ̀ gbọ́ lọ́jọ́ tó rọ́jú gbọ́kàndé rẹ̀ ló padà wádé lólùfẹ́ àwọn àtọ́ tí ń bá dìsá bọ̀ látàyè mi ní mọ̀ wípé gúdúgúdú Mr. Mummy kó tó dá sílẹ̀ nígbà kan. Ẹyẹ tí ó ṣe bí àdán ìyá pẹ̀jẹ̀ lẹ́nu ọmọ ọ̀rọ̀ ni o. Èmi ò rí irú olókìtì kan tí ó ṣe bí ọbọ̀ kò mọ̀ sí níbi tí ò bá ti sílẹ̀ lájíyàn tẹ ọ̀rọ̀ ni o. Sọ pé lọ́ọ̀bù ìyàwó àwa náà. Ní wàá fọ́rọ̀ yìí o. Láti gbọ́ lẹ́sìn yá. Alájà lọ ti lọ tún pẹ́ lẹ́sìn o. Tó bá ló gbọ́ kìlà ìlú wa ń gbọ́. Ibà yẹn kọjú sí i. Ó jẹ́ máa gbọ́ kìlà o. Ẹ̀yin màmá o, ẹ̀yin bàbá ẹ̀ ṣe o. Àdúrà yín ń gbà lórí wa. Àwọn làdá fún yẹn o. Aláàjì yàyà mo kí ẹ mi o. Ṣé yàyà láwa mi o. Ògúndélé borí ẹ o. Wọ́n ní adúpẹ́ lọ́wọ́ yìí. Alájà láti bá tún mi o. Àdìsá mi mọ́ bìbì o. Alájà láti bá tún mi o. Ìwọ́n kò lè sábà ẹ̀ka mi o. Alájà láti o, wọ́n ní báwọn jò pàbò sí. Àyè wà dà, mo lẹ síbi tó bẹ̀ yẹ. Iṣẹ́ mi ni priority mi, kò mà sí tá, kò sí tá ń fẹjọ́ wẹ́wẹ́ kò àyè wà dà o. Wọ́n ní kí n bá wọn jẹ́ pàbò sí o, àyèdà sọ́bà kò sí táwọn fẹ́jọ́ wẹ́wẹ́ kan àyè ṣìdá. Wọ́n ní kí n bá wọn jẹ́ pàbò sí àyèwájá yóò lẹ́sìn ṣe tó fẹ́ yẹn kò bá sí pa ṣẹ́bi ní priority mi kò bá sí pa ojú táwọn fẹ́jọ́ wẹ́wẹ́ kan àyèwájá. Ẹ̀rù ọba mi o, ayọ̀ fún mi, ẹ̀rù ọba mi sẹ́. Èmi ẹ̀rù ọba mi sẹ́. Wàláì mo lọ lọ́rùn lẹ́yìn mi. Ó dáná. Gbogbo ọ̀rọ̀ kàtìkàtì, ọ̀rọ̀ tí ó fà gbòògbé, ẹjọ́ òṣì, ẹgbẹ́ síwájú. Ẹ sọ fún wọn bẹ́ẹ̀ kọ́ máa ṣe jẹ́ sọ̀tẹ̀ mi kọ́ máa ṣe dé sọ̀tẹ̀ mi o ọ̀rọ̀ òwe ọ̀rọ̀ gọ́ta dọ̀tí ọ̀rọ̀ wọn mú Bobrisky kó dọ́dọ̀ tèmi ọ̀rọ̀ tàti kàti gbogbo ọ̀rọ̀ tí ó bá gòrè. kó lè mọ̀ mọ̀ àwọn tí wọ́n jẹ́ ti má fi ẹ̀yin ta ni mo sọ mọ́ mọ́ àwọn tí ó tọ́jọ́ pé níbi kìbì sábà tọ́jọ́ láyé lọ́rùn sábà wọ́n ní sábà ìka tó kọrin tó dùn.
àwọn tó ń gbọ́ mi ti pẹ́ wọ́n mọ̀ mi. Operator tó gbàgbé yín kẹ́tù. Operator ọmọ rí ẹni ibẹ̀ yóò ṣe gan. Ṣíbi yàrá láwá Ògúndélé mo rí wọn níbẹ̀ Sáyàyà. Sáyàyà mo bá rẹ̀ òde ṣe gan. Sáyàyà Operator ló ná mi o. Náà dì sá Mr. Murphy Dékúnlé. Operator ló ná Dékúnlé. Yèyá kéwé jẹ́ ń bára. Yèyá kéwé jẹ́ ń yẹ̀ṣẹ̀. Ẹ̀kọ́ àdúró tì gbogbo Tailoring Association Mr. Murphy Dékúnlé o. Yèyá kéwé jẹ́ yẹ̀ṣẹ̀ gan ọ̀dà ọlọ́run má jẹ́ tètè kú o. Ọlánìkẹ́ kọ́lọ́ má jẹ́ mọ̀ ṣòro. Kọ́lọ́ má jẹ́ mọ̀ bánújẹ́ o. Ọlánìkẹ́ o òní rí kú ọmọ òní rí kú aya. Bọ́bá pínkú tọrọ kọ́mọ òní tọ́ sí ẹ. Òṣè thank you. Operator màbá ló ná Operator ló ná mọ́ fi Àdìsá o. Èyí ọ̀tá Àdìsá mi mọ́ fi ọmọ Adékúnlé o. Ọmọ wa lọ́wọ́ ń pè é dèjé yẹ́ máa bẹ̀ wá o. Association Pastor the son of Lagos State. Tipẹ́tipẹ́ náà ti ń jẹ́ sàbáyìká àlàtàyè kérébìnì. Ọlọ́ni tábẹ́bí mi ń ṣe. Ọlọ́ni kẹ́ o kò má rí ẹni bẹ́ẹ̀ yóò ṣe gan. A máa pe president Mr. Murphy kọ́jú. Momo gbọ́dọ̀ gbọ́lẹ̀ bàbá gbọ́dọ̀ gbọ́lẹ̀ gbẹ́lẹ̀ lánìí o. Alájà àlàtí bá mú bàrò dèṣe gan. Alájà àlàtí bá sọ fún wọn pé bàbá sọ pé mo fine. Ọlọ́run ṣáná kí yẹn tó bá sọ pé mo hungry. Ọlọ́run ṣáná bù o. Ọlọ́run ṣáná bù yẹn. Tẹ́ bá sọ pé mo fọ́ Ọlọ́run sálọ kí tẹ́ bá sọ pé mo hungry Ọlọ́run sálọ kú. Ọlọ́run sálọ kú yẹn. President ló ń bọ̀ yìí o ló ń bọ̀ yìí o ẹ̀yin yẹn kú lọ́nà o. Ìyàwó ẹ̀ wọ́n lè máa bọ̀ ṣeun. Miss Jarinat Olúwa fún mi láwọn mi àmì dá. Ìyá àti ìtọ́lọ̀ gbogbo ògùdù bàbá wa owó mọ̀dà tàmí dá. Màmá o ta lẹni tó ṣe bí ọba lórí ayé o. Ìyá wa ló ń jẹ́ yìí o olórí oko ṣáàmà gbogbo pínsá ní mọ́ṣọ́ pírẹsidẹ̀ntì ìyá wa ẹ ṣé àdúpẹ́ gbogbo Tailoring Association Fashion Designer mi Lagos State eléyìí owó ti dára kò ní bàjẹ́ láéláé tọ́lẹ́ni tó ń ṣe bí ọba lórí ayé o. Olórí okoro mọ̀dá Jarinat Olúwa fún mi ìlànà mi the executive president Alájà ọlọ́run ààyè ṣe Alájà olówó ẹ máa bá wọn náwó màmá wa president olórí ìwà ayé olórí ìwà ayé ẹ̀yin làwọn agbójúlé ẹ̀yin làwọn fẹ̀yìntì. Jọ̀wọ́ yé kẹ́
bẹ́yẹ. ọmọ ẹ̀dẹ̀ fún mi lálùjọ Mr. Monday. bíbélà kejì ó yá fún wa lálùjọ yẹn gbogbo ara ti là lọ́nà ẹ̀jẹ̀. alájà fún mi láyọ̀ ló ń lọ. ó lé ọmọdé àtàmì já. alájà mo tún ra ẹ máa rọra. ẹ wo wọn bọ́ ṣe dára àwọn àmúni dára mà ní wọn. alájà olówó ọmọ olè máa bá ẹ tọ́jú alájà mo tún ra mi. àwọn màmá ti kí àwọn sẹ́sí máa ń bẹ̀ sí kí ọmọkùnrin ó bá tọ́jú àwọn bá strike o. torí tó bá dé strike alárí àwọn ní ìlédò tó dá wa nìkan ò lé. bí o sákọ̀ kò máa sábò bí o sí ìyá kò máa sáwá bí o sáwọn màmá kò lè sáwá ṣe báwọn mà ló bí wa. gbogbo starlord pátápátá ẹ̀tọ́ náà ní ìbàjẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ́lé gbogbo starlord pátápátá akínyìn gbogbo starlord ẹ̀kọ́ àpọ̀ ọ̀lẹ́ wà ẹ̀ẹ́dẹ́gbọ́lé gbogbo starlord ẹ̀ sọ fún ọbẹ̀ kálukú ló ní tiẹ̀ lára kí n tó òfò èèyàn oníṣẹ́ lómi lójú gbogbo apáta ní ìmọ̀lá ẹni tí ilẹ̀ mọ̀ bá ní bàrà òun kìlọ̀. alájà olóhùn sọ fún wọn bẹ́ẹ̀ kó jáyé orí ẹ̀ kò sóhun tó kàn wọ́n ìwọ jáyé orí ẹ̀ kò sóhun tó kàn wọ́n aṣọ tó dà sọ́run kò sóhun tó kàn ṣàkọsí wọ́wọ́ bàtà tó ṣàṣẹṣẹ olórí ẹgbẹ́ màmá wa olúwa fún mi láyọ̀ kò ní dá fáwọn tó rò yín pé o. gbogbo star club international ẹ tọ́jú màmá wa olúwa fún mi láyọ̀ àmì dáwọ̀ kí ẹ ní sísọ lọ́wọ́ alájà olówó mórí yín alájà adébá president gbogbo ẹgbẹ́ starlord adédayọ̀ sàmú báròdò ṣẹ́gun. You follow me, I follow you. Mo kọ́ mi lékè mọ́ ẹ lé. Tó bá kọ́lù mi àbálù ẹ o. Tó bá kó mi jẹ́ máa kó ẹ jẹ. Alájà fún mi láyọ̀ máa bẹ ṣe o. Gbogbo starlord. Kúndé mi máa bí ìlú kọrin o. Kúndé mi máa bí àdìsá. Alájà pẹ̀sì ẹ̀ǹdẹ̀ ṣe lọ. Alájà Adédàrẹ́ o. Olórí oko pírẹ́sìdẹ̀ntì wa. Mr. Adédayọ̀ Màdẹ́ṣe o. Mr. Adédayọ̀ Màdẹ́ṣe o. Gbogbo wa ṣe bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ náà ni. Ọlọ́run ọba ló ṣàdéhùn yìí o. Ìyá mo rí yín ó dáná èmi ò gbọ́ ọkú ẹ̀ o. Sọ bẹ́ẹ̀ ẹ sọ fún mi náà ẹ sọ bẹ́ẹ̀ ibẹ̀ ẹ̀ gbọ́ ọkú mi ò ní gbọ́ ọkú ọmọ. Tó bá sọ fún mi màá dá padà màá ní ò ní gbọ́ ọkú aya ò ní gbọ́ ọkú ọkọ. Èmi ọ̀pọ̀lọpọ̀ mo rí ẹni rẹ̀ yóò ṣe lọ. Èmi ò gbọ́ ọkú ẹ̀ o. Gbogbo àgbẹ̀ yìí kẹ́tù. Ọ̀pọ̀lọpọ̀ ó dá mo rí ẹni bẹ̀ ó dúró rẹ̀.
aṣojú ọba gbogbo àgbọ̀ yìí kẹ́hìn tún mọ̀ rí ẹ níbẹ̀ ó dúró rẹ̀. aṣojú ọba ṣòdì mọ̀ rí ẹ. aṣojú ọba mọ̀ rí ẹ níbẹ̀ ó dúró rẹ̀. ọgbẹ́ pàtó tó lé ń kọ́ sálàfíà lẹ́wà. tó lé ń kọ́ ẹgbẹ́ já ṣe báyìí jẹ́ ìjà ẹ̀ tán Mr. Mofadisa ṣe ọmọdé kílé má jà wọn kò rárá. ìyá àlàbí mi tọ́ndà fún jẹ́ múrí Mr. Jumatin tọ́jú múrí tààlùbí ọ̀rọ̀ adékúnlé èèyàn àdìsá Mr. mọ́mí dékúnlé bàtọ́jọ́ làbí tààlùbí tó jẹ́ múrí tààlùbí mi ọmọ tó ṣùpá o. Èmi sọ pé gbogbo ṣèké ṣáájú ṣèké ṣáájú ṣèké ìbálẹ̀jẹ́ ṣèké túlẹ̀ká. Àkàbí káwọ́là àkàbí kúrò lórí àwa. Eruku janja ajálẹ̀ wọn lórí. Kèrèmájáró. Àápìá ilẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ ó sì lè wúlò. Múrí tọ́ndà ọmọ tó ṣùpá ìyẹn Fadisa. Tí n bá kí n mórí mi tán dá mi ò lè gbàgbé ọ̀gá wa Òṣùpá Sáídì mi. ó ní ọmọ ọlọ́mọ náà rè é ọmọ ọlọ́mọ láàrin èrò èrò mẹ́bí yẹ láàrin àṣà orí lórí ọmọ orí bá mi. àtàwọn ìdá. àtàwọn ìdá. ọmọ ọlọ́mọ náà rè é ọmọ ọlọ́mọ láàrin èrò èrò mẹ́bí yẹ láàrin. wọ́n ti sanwó Òṣùpá dídó Òṣùpá ọ̀gá ní ìdílé. ó dáná tí mo mọ dádì bá máa ṣe mí wùlí. ọmọ wa sọ pé Òṣùpá máa ní ẹ̀rọ ó ti mìlú títí alẹ́ bá mi kà mìlú títí alẹ́ bá ń jìyà dúdú Òṣùpá mo máa rí ẹni rẹ̀ Òṣùpá o dúdú o ó ní bàlájà bá ń jẹ́bẹ̀ torí kò lè gbà náà sọ. èèyàn bàlájà bá ń jẹ́bẹ̀ bẹ́ẹ̀ni tó bá tó tí kò náà. àti kó lórí Òṣùpá jọ́ ti ṣe báyìí àtò tó ta ní mọ́yìn tó ta kó ìyẹn lọ́wọ́ agbára wa ni àgùntàn tí ó bá yẹ imú ẹ̀ àyà ariwo ẹ̀jẹ̀ akọ̀nilẹ̀ o mọ̀nàmọ́ná lójúdàn lè dẹ́rù bá o oníbà o ti ápẹ́rẹ́. Fọláṣadé ẹni ọ̀la bẹ́ẹ̀ mi o ẹni ọ̀la tó bá jẹ́ tó lè bò àyíbọ̀lá yóò dágbò ọ̀rọ̀ yìí dàbí ẹni ọ̀la yìí tó bá gbòòrí sùn ẹja ronú ẹ̀kọ́ àgbo níbi lómi o láàlá o ẹ̀yà ayẹyẹ ọlọ́mọ màmá ọlọ́mọ. ẹnì kẹgbọ́ ọmọ ẹ má sọmọ nù. alájà àṣà ni mo bá ròde ná. alájọ káàrí tàṣà ní àdébí o. alájà àṣà ni mo bá ròde ṣùgbọ́n. ọba mi kẹ́ ṣàní o. àṣà bí wa. alájà àṣà bí o. ọmọ àṣà bí. Àṣàbí o Àṣàbí ewa gbogbo àdìsá ewa fashion aṣọ designer kàdé sàlọ́jà èèyàn orílẹ̀ wà ní òkúra yóò ṣe èèyàn olórí ọ̀dọ́ orílẹ̀ wà bá ń tọ́jú orílẹ̀ wà ń kúra níjọra olórí ọ̀dọ́
gbogbo ti jọra o ìyẹn tàbí sàmì mọ́mí ìdẹ́kunlé. ayá ti ń ta alájí wọ́ọ̀lì iye ṣe gan gbogbo ìbútó mẹ́ta wọ́n kọ́ lẹ́ta mo ṣe tí wọ́n. gbogbo ìdìfẹ́ lọ́ba tó ń kọ́lé lébùtó mẹ́ta iye ṣe gan. aláwa náà kọ́ ọlọ́run ni àwa kọ́ aláwa náà kọ́ ọlọ́run ni. ẹsẹ̀ bí aláwa náà kọ́ ọlọ́run ni. ayatollah bọ́ọ̀lì ní gbogbo ìbúdó mẹ́ta mọ́ pásán ti sànà tó ránṣọ fúló mo máa kí ẹni bẹ́ẹ̀ mo rí ẹ dáadáa. èmi làdí sábà ìka o mo gbére wọ London láyé bá mi jó àdìsá sábà ìka mo gbére wọ London láyé bá mi. alájà 2024 ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ mo gbẹ́rẹ̀ wọ London bí jàmbá ló jọ ṣùgbọ́n kì í ṣodó. àwọn ilé tẹ̀sán alájàre mo kí yín àwọn ilé tẹ̀sán alájàre ayabọ́ọ̀lì òyìnbó fẹ́ lọ́ba alájà láti fàtú yóò ṣe èyàn àti sàmì mọ́mí èyí ṣe gan alájà láti ó yàtọ̀ bá bí ẹrẹ. wọ́n ní má bá wọn wá tó bá lọ bá wọn wá alájà láti ló wọ́n bá alájà láti bá tù ú ṣe alájà bọ́ọ̀lì bá ń tọ́jú àṣàbí adémi o. tó jẹ́ torí àwọn ọmọ ló kọ́ o. jẹ̀dẹ̀ tí jó àwọn àmàlejò àwọn kan rojọ́ bí ìbáka o. mo jẹ́ torí àwọn lòkó àwọn kan tẹ̀ ń jó bí òkòtò. mo jẹ́ torí àwọn èrèsè lẹ́yìn tí rẹ̀ tó bá pa gbogbo rí ni o. lọ́dí sọ́fí jájọ́ jù ọ̀dọ́. mo dúpẹ́ fọlọ́hún tó fàlùbáríkà sọ̀rọ̀ wá sẹ́yìn. tó ṣe wá lórí iṣẹ́ ìwádìí. dúpẹ́ fọ́rọ̀ wù. alájà ayabọ́lì sọ wípé wípé ṣé ọlọ́run ògbójú mi jẹ o. ọ̀pọ̀ ló lọ sára fa o tán darí bọ́ọ̀lù ayọ̀ darí gbé ara mi ẹtún jálè àjà darí dé ara mi Ọlọ́run tún lọ ní Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ o kò ní bàjẹ́ àjì náà kò máa ó dáná aláwọ̀ aláyé. Suma bí láyé o, bó ti wá ti pẹ́, ọmọ mi ò tètè dé, mi ò tètè jáde, alájà láti bá. Fọláṣadé o, àfọláṣadé bébí mi o, ọmọ ìyàtọ̀ kiri dán. ayakọ́ni lébùté mẹ́ta òyìnbó di fẹ́lọ́pà àwọn tó ń kọ́lé Fọláṣadé bébí mi ó tiwa ti pẹ́ ọmọ òdòdó òdòdó lọ èṣe Fọláṣadé ó kí ẹ níbẹ̀ o. ẹ̀gbọ́n ìdálù ní ìṣèlú bá a ṣe ń ṣe lọ́dọ̀ tàwa ó lè jẹ́ òwò ní bomi ìdẹ́kùnrin. alájà Fọláṣadé jẹ́ ń lọ lórí màlá kí n sọ wípé
discover yourself ṣàwárí ara rẹ̀ òṣè. instinctive tó bá ṣiṣẹ́ débẹ̀ ló máa rí. báwo tó ní gangan mú tó ní gangan mú jẹ́ kórìíwò náà ògèdèǹgbè. ẹ̀yà máa ga ẹ̀ níbi oríkì tó gbà ìbọ̀lá ṣadé. lọ́jọ́ táyé ti dáyé ọ̀yà òye bí bàbá rẹ̀ gbogbo. Ajíṣebí ọ̀yọ́ Ajíṣebí ọ̀yọ́ lọ́wọ́ máa ń sára ìdàgbẹ́gbẹ́. Aṣọ oríjìnà ṣàlàwọ̀ Adégúnlé, bàtà oríjìnà ṣàlàwọ̀. Olúborí bí gbogbo tòwòrò sẹ́kẹ́tì olúborí òwòrò olúborí òwòrò olúborí sàmúbárùn dòṣìlò gbogbo tòwòrò olúborí mo bárùn dòṣìlò olúborí gbogbo tòwòrò olúborí fọláṣadé bẹ́ẹ̀ni fọláṣadé bẹ́ẹ̀ni onígbó tó bá wá ṣe bẹ́ẹ̀ pass me your love. Jẹ́bẹ̀ máa pa mú mi, olúborí mo balẹ̀, olúborí o, gbogbo tó wéré. Olúborí o, sọ fún wọn pé wọ́n kàn ń ṣera wọn ní gbogbo gospel. Oníwọ̀n kàn ń ṣera wọn ní gbogbo gospel. Ọmọ ọlọ́lá tó ń jẹ́ láti bù gbogbo tó wóró gbogbo àlìmọ́ṣọ́ ọmọ yín lè mi o gbogbo Lagos salad ọmọ yín lè mi o òṣàmọ̀ òṣàtìrì tó bá délé lálẹ́ yìí tó bá wọ Africa Magic tó bá wọ Africa Magic wàá rí Sàbàkà Babalọ́lá tó bá ti wọ Africa Magic tó bá ti wọ Yorùbá tán ó máa rí Sàbàkà ọba Adébúlé. Ó yàgùn lé Sàbàkà kìlà ìlú tán yìí o. Ó ti dọ̀dọ́lù lọ́dọ̀ Kúnlé Sàbàkà kan ti sá. Ó máa tàn dá Amẹ́ríkà Kúnlé Sàbàkà láìpẹ́. Ọpẹ́ fọlọ́run mo ti fò lókè Kúnlé. Ó tún rà lánú kọ̀ o. Aláwùlà àti gbogbo olúborí òwòrò. Kòkòrò ṣeun kòkòrò ó dúró lánú kò olùgbàyè wá sí bàbá rìyá náà ló rán sínú ọkọ yóò tún débi ayé sì máa máa ra ọ̀gá Ṣínédù kọ̀ǹpútà ọ̀gá tí yé wá o olùgbàyè wá sí wọ́ra fànáhùn o mọ̀ọ́kànà àlìyá mọ̀ọ́kànà àlìyá olúborí ó gbogbo òwòrò sọlẹ ọlọmọdé ọmọ bàánú jẹ Fọláṣadé mi ò yàtọ̀ gidi gan Fọláṣadé mi ò mà dẹ ṣe o Fọláṣadé ń jẹjọ mọ fi àdé sá o Fọláṣadé ń jẹjọ mọ fi àdé sá o. Òṣè. Fọláṣadé àǹgẹ̀rẹ̀ ẹlẹ́sẹ̀ kan ti wá kàkà tó ṣú. Ire mi á bá mi délé. Ire mi á bá mi délé. Ẹ sọ bẹ́ẹ̀ fún mi wípé ire mi á bá mi délé. Ire mi á bá mi délé. Aláàjì Babalọ́lá sọ̀rọ̀ sọ pé tọ́dẹ̀ bá roko tọ́dẹ̀ bá tó bá lè sọ̀rọ̀ yàtọ̀ ní ìyọ̀jẹ́ tọ́dẹ̀ bá roko tọ́dẹ̀ bá pẹ̀rọ̀ ooo. Fọláṣadé àti jìyà lọ́pọ̀lọpọ̀ kó tó lówó
ìṣẹ̀lẹ̀ jìyà lọ́pọ̀lọpọ̀ kó tó lọ òbá má lè ṣẹ́rẹ̀ yà. ṣẹ́yìn ọmọ pàlà Hausa tí lè máa ń sọ̀rọ̀ ẹ̀sọ̀rọ̀ tọ̀tún tòsí tòsí tọ̀tún wíwálé mi mo ṣì ń lé o kò lè sí ládàá níbẹ̀ mọ́ ẹni tó kó díẹ̀ fún márùn wọn lọ. aṣíwájú mo ti tẹ̀ síwájú o. kíbla kejì mo ti tẹ̀ síwájú o. ìtẹ̀síwájú mi ló mú mi ṣẹ́gun tí mo ti ń jábọ̀ láti kékeré wá ọlọ́run mi ló gbé mi lórí. mo ló mọ́ ti tẹ̀ o. kíbla kejì mo ti tẹ̀ o. ìtẹ̀síwájú mi. Ògolúwa mo rí ẹni rẹ̀ yóò ṣe. Ògolúwa special request o máa sanwó ẹ̀ dáadáa o. Sáré wá wo ìtọ́nà ògo. Ògolúwa ni ògo tí mo wí ìbẹ̀rẹ̀ gbígbé o. Dá ìtọ̀nà tó tọ́nà kò lè wá jẹ sí. Kò séèyàn tó máa lóhùn òmòṣùpá o. Ẹni bá sọ pé máa gbóhùn òmòṣùpá. Ẹbí sílẹ̀ bóyá nù olè ló ń gbé. Bóyá nù olè ló ń gbé. Ojú ọmọ ayé lórí ilẹ̀ àti rogo òṣùpá o. Òṣè gbẹdú tọ́nì. Ògo ló sanwó ẹ̀. Gbogbo fẹ́ lódì mú bá ròde ṣùdọ̀. Ògo sáà mú bá ròde ṣùdọ̀. Ògo ló ní Málaga bá ń gébè torí kò lè gbàdá sọ. Lódì tọ́nì ó ná ètò ní mọ́mí èèyàn tàdí sọ́mi o. Ògolúwa èèyàn tó ṣùpá ní ẹ̀bá mi lò ṣùpá mi. Ògolúwa òdòdó lówó ìgbà yìí lọ́lá ẹ̀rù ló so ẹ̀rù ní ẹ̀bùn mi ẹ̀bùn mi sí. Àwọn tàbí pọ̀ mi nìyẹn gbogbo pàjá ọmọ tó fi wọkọ̀ tún. Tó fi dé ọ̀nà pàjá tó fi dẹ́gbẹ́dá. Gbogbo tìyà ní pàjá ọ̀hún ayẹyẹ ọ̀tọ́ nìyẹn. Olúwa tírí species ọmọ orí ẹni ìfẹ́ yìí ṣe. Bolúwa ti wí bẹ́ẹ̀ ló máa kiri. Bolúwa ti wí bẹ́ẹ̀ ló máa rí. Ọ̀ṣẹ́ Bolúwa ti wí sọ bẹ́ẹ̀ wípé Ọlọ́run bàbá àgbà. Fishes ọ̀ṣẹ́ fishes ló ná ọ̀nà Bolúwa ti wí twenty mú bárò òde ṣe lọ. Fishes mo rí ẹni bẹ́ẹ̀ yóò ṣe ẹ bá pèsè ṣe ó Mr. Amobi kò súnmọ́ mi ó dà tó náà dé dáadáa. Bolúwa ti wí ṣe dáadáa. Fishes ọ̀nà ọmọ mi ṣe. Abudulayi ṣe gan. Bolúwa ti yóò gbogbo pàjá ọmọ. Bolúwa ti yóò káre òṣè. Aris fashion designer. Èèyàn tó ṣàánú mi tètè rán sí mi o. Ẹgbẹ́ wá. Bolúwa ti wí ní ṣàánú mi tètè rán sí mi. Aris fashion designer tètè rán. Abudulayi jọ̀mú ń bọ̀ nítorí Ọlọ́run bá. Bolúwa ti wí o ènìyàn tó ṣàánú mi tètè rán. Ògo. Bolúwa ti wí ní ṣàánú mi tètè. Lóní pàlàwé tó ṣòro fẹ́nìyàn jọ o. Tọ̀wọ́ dákun wá ṣòro tàwa. Ìwọ lọ́ba tó ṣe fẹ́nìyàn. Aris ọ̀dọ́dún ayé. Omi fashion designer dé.
lady b fashion designer yóò ṣe gan sọ bẹ́ẹ̀ ọlọ́run ò ní sọ kálẹ̀ òkúlé láti wá ṣàánú ẹ̀dá ayé láti wá ṣàánú ẹ̀dá ayé. ó ṣe tẹ́bí fashion yóò ṣe lady b o lady b mo rí ẹ níbẹ̀ ó dúró rẹ̀. olúwa ti wí mo rí ẹ níbẹ̀. fish lady fish mo rí ẹ níbẹ̀. àsìkò láyé gbogbo lè ń kọ́. Ṣẹlẹ̀ fi àlẹ́ wa ọmọ kan. kò sábùdù láyé o. mọ bá jíròrò sàmúbà òde ṣùgbọ́n. gbogbo gbógìlà gbẹ̀mùrẹ́ níbẹ̀. ó dáadé gbógìlà. ọba jíròrò orí ẹni bẹ́ẹ̀ yóò ṣe gan. ó ṣe gan bọ́ ọba jíròrò èèyàn tí ń bọ́ mi yóò ṣe gan. orí mi ló borí mo dúpẹ́. Abdullahi orúkọ mi ń dé òkìkí mi ń lékún. ìlú ló sọ mi dọ̀gá. lẹ́yìn rẹ̀ ní bàálà ọ̀là òkì ń yá o. ìmẹ̀kúndín ládàmú mo dúpẹ́. sọ́jọ́ tàbí màmá ló wúrí ni irọ́ ni. ọmọ òra fẹ́rin ní aṣọ́bùlù lẹ̀. ọba jíròrò ọba fẹ́rin sálẹ̀ gbẹ̀sẹ̀ méjì bọ̀ irọ́. ló fún mi kan ní wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. aṣíwájú gádùálẹ̀ tẹ́tẹ́ ó bá ti sáré kọjá kàdára ẹ̀dá ó padà dé débi ìṣẹ̀lẹ̀. Abdullahi yóò ṣe gan èèyàn Togo náà rè ṣe gan èèyàn Togo sàmúbárò dé ṣe gan àwọn ìtàn náà ògo èèyàn tàdé sàdékùnlé mọ́fì èlò ṣe bọ́ba ó ṣe bọ́ba jíròrò náà mi o gbogbo ògbógi ìlà àwọn sàbàtà ayò ṣe gan èèyàn tìtàn náà ògo ṣe gan èèyàn tìtàn náà ògo owó ńlá ló máa mú wa èèyàn mọ́ bí àdìsá o. ọmọdé kú ló sáwọn ní sábàtà ìwọ ni alájà ní sàkúlẹ̀ sára kàn ó ṣàkó agbólóhùn bí ọ̀jẹ̀ kọ́ni bá ti yíwọ́ mọ́wọ́ lọ́wọ́ níbì kan wọ́n sáré gbó sábàtà balaye bá ti débẹ̀ ìrọ̀rùn ló bá dé sọ́wọ́ ẹ̀mí ni. ó Abdullahi lọ́nà ṣàkó owó yá èèyàn tèmi mọ́ mi dókòló. èèyàn tàbí sami mọ́ fi bàbá gbọ́n o. àwọn alábòójú bùjì ṣe kò lè bàjẹ́. àwọn alábòójú bùjì ṣe kò lè bàjẹ́. kò bàjẹ́ lórí orúkọ. kò bàjẹ́ lórí àrẹ̀sà o. kò bàjẹ́ lórí orúkọ o. kò bàjẹ́ lórí àrẹ̀sà o. iṣẹ́ fújì mi sì lè mí jẹ́. iṣẹ́ fújì mi sì lè mí mú. ibẹ̀ láti ń bọ̀ bọ̀ o tá ń gbọ́ bùkátà kò lè bàjẹ́. ó já sọ pé fashion designer ó já sọ pé mo bá òde ṣùgbọ́n ó já sọ pé káàrí èèyàn mi ni o èèyàn Mr. Murphy pẹ̀lú ó já sọ pé ṣàmú bá òde ṣùgbọ́n èèyàn Lady F ọ̀là lọ yóò ṣe èèyàn tèmi Murphy dẹkùnlé èèyàn tèmi Murphy yóò ó já sọ pé mo bá òde ṣùgbọ́n èèyàn dé Mr. Murphy ó já sọ pé èèyàn tèmi Murphy yóò já sọ pé mo bá òde mo gbà fún ẹ tó ó já sọ pé mo bá òde ṣùgbọ́n
ó já sọ pé alẹ́ mi ní sábà ìkàmúwú. ọlọ́run lèmi gbójúlé. ilẹ̀ ó já sọ pé fashion designer ó já sọ pé èèyàn lè di bí ọ̀la lọ. ọmọ pẹ̀lú já sọ pé ó ṣe thank you ó ṣe ìyọ̀bá ní sá. òṣèlè dìbí ọ̀la lọ fashion designer dìbí ìjàrá sáàmù bá lọ ọlọ́ba ìjàrá rè ìjàrá sáàmù bá lọ èyí ló ṣe ìjàrá alájà rè máa ń tọ́jú alájà ọdún ní ọdún mi alájà dùn ní mo máa kíyẹ ọlọ́ba ó ṣe ìjàrá ọlọ́ba mo máa rí yá níbẹ̀ ìjàrá ọlọ́ba ìjàrá ọlọ́ba ó ṣe ìjàrá ọlọ́ba ó ṣe ìjàrá ọlọ́ba ló ń náwó sábàdà ọmọ ní ìjàrá ìjàrá ọlọ́ba ló máa náwó sábàdà ọmọ ní ìjàrá. ìjàrá ọlọ́ba tọ́jú alájà dùn ní. alájà dùn ní mo bá lọ òṣè àdùnní o àdùnní wa àdùnní o àdùnní o alájà àdùnní o àdùnní àdùnní o. ìjàrá ọlọ́ba fún ọmọ nìjàrá ọlọ́ba mojíjó sàbáìka èèyàn ta aládùn ní mi ò adùn ní bèbí o adùn ní lójú aládìsá o. adùn ní lójú aládìsá o adùn ní bèbí mi àtọ̀bọ̀ o. ó ṣàdùn ní bèbí ìkúnná sàbáìka. ìní máa dúró ayé wa bá wa ṣe ìní máa dúró ayé wa bá wa ṣe ayé wa bá wa ṣe àmìlà gbọ́dọ̀ òde sòde àmìlà gbọ́dọ̀ òde sòde gbọ́dọ̀ òde sòde omi dúdú European omi dúdú fojú jaró ó fojú jaró kò lè sọ European kò lè sọ kò lè hàn kò lè rẹ kíjì báàgò kò lè rẹ kíjì báàgò speaker kò lè rẹ kíjì báàgò bí mo gbá gbọ́ bí mo gbá gbọ́ bí mo gbọ́ ẹsẹ̀ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ bí mo múra tèmi láwọn kí n tó ọṣọ èmi làwọn bọ̀ wọ́n kẹlẹ̀ ẹ̀ o. Síkà tó bá gègé. Ayé ọmọ o, ṣáájú ayé ọmọ. Ọmọ òkàrè síkà gbogbo agége. Lálẹ́ àná,
Agérige láwa ìyẹn ní Goldilocks pẹ̀lú ẹ̀mẹ̀sí mi jábí ìmbà bàmọ́rí àmọ́ síkà gbogbo Agége gbogbo yín mo kí ẹjọ́ kó súnmọ́ bí gbogbo Agége èèyàn di sámi mọ́ mi ní gbogbo wọn. Gbogbo Agége tọ́jú ọba sá Àjàyí ni wọ́n gbé l'Agége ẹ bá tọ́jú nínú olówó àṣìṣì l'Agége. Ògo Agége, Ògo Agége. Oníwà Ògo Agége. Onífọ́mọ Agége làwa ojú gbọ́dọ̀ ta wá. Ọmọ Agége làwa ojú gbọ́dọ̀ ta wá. Síkà fọ́mọ Agége làwa. Táyé fi tọ́pọ̀ ọmọ Agége làwa ojú gbọ́dọ̀ ta wá Ṣákìrì. Ẹ sọ fáwọn olófò kan máa pẹ̀gbọ́n àwa ológo. Àwọn ọmọ olófò kan máa pẹ̀gbọ́n àwa ológo. Olófò ló bínú ológo àdé àdé. Gọ́fúnà olófò ló bínú ológo àdé orí ọ̀gbìn. Olófò ló bínú ológo àdé orí ọ̀gbìn. Ọ̀dàkúnlé kọ́ mọ́ bínú sí wa. Gbogbo ẹni tó ń bínú sí wa. Ìbínú Ọlọ́run ọba, ìbínú Ọlọ́run ọba, ìbínú Ọlọ́run ọba òun náà máa rí. Gọ́fúnà àánú làáríyá adé orí ọ̀kẹ́. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run mi ò. Adé orí ọ̀kẹ́. Ṣé gọ́fúnà mi? Ṣé gọ́fúnà mi? Gbogbo Agége lọ́wọ́ ẹ̀ ló wà. Ṣé gọ́fúnà mi? Agége ò kí kẹ̀rẹ̀ wọn ò kí fòyà níbi kíbi. Gọ́fúnà mi. Ṣé gọ́fúnà mi? Gọ́fúnà mi. Ṣé gọ́fúnà mi? Ṣé gọ́fúnà mi? Àdìsá ẹni Mr. Mobile ẹja tó dádúró.